ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe ṣàlàáfíà ní ẹwà ṣé dáadáa la bá yín. Ẹ mọ̀ pé kábíyèsí ń pìpìà kí Queen Naomi kó wọnú pálásì wọn wá kán wá padà wá sínú pálásì gbogbo wa la ti ń gbáradì. Gist tèní ẹ̀yin èèyàn wa ó tún lágbára o àfi k'Ọlọ́run ṣọ́ wa lọ́wọ́ Mariam o. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń gbọ́ mi, èmi Máṣọ́lá mo kí yín káàbọ̀ sórí gist tèní ṣàlàáfíà ni mo bá yín, gbogbo ilé ńkọ́? Ṣé gbogbo ilé wà dáadáa? Mo dúpẹ́ lọ́wọ́ yín fún support yín lórí channel mi Máṣọ́lá Gist TV ń kí yín o. Mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics and all that is à ń rí lórí social media wa Nàìjíríà. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo yín fún àdúrótì yín. Tí ẹ bá ti subscribe, ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. Ẹ̀yin èèyàn lé, èyí tún lágbára o. Àǹtí wa àtàǹtí wa àtàǹtí wa wọ́n nínú wọn bàjẹ́ nítorí pé wọ́n fẹ́ kí kábíyèsí mú Queen Naomi padà wá sínú palace. Tí Mariam tún ṣe èyí ó tún lágbára, wọn ló bá gbalé bàbá jùjú lọ wò ibi tó ti ń ṣe jùjú ni bàbá bá sọ fún yín pé kí ló dé tó ń waste owó ìwọ ọmọbìnrin yìí, kí ló dé tó ń waste owó ìwé ọmọbìnrin yìí, orí ẹni tó o fẹ́ máa pè orí àpáta ló ní, ṣé o fẹ́ kó fi àpáta so ẹni? Ẹ̀yin èèyàn lé, ṣé o fẹ́ kó sọrí ẹ má pátá ni? Mi ò understand àǹtí wa o. Mi ò mọ nǹkan tá àǹtí wa ń wá kiri o. Ilé ológun ṣáá ni, kí ló dé? Ṣàfiṣe ni Mariam, ṣàfiṣe ni. Nítorí o jẹ́ first wife wà wá máa ṣe bí ìgbà tó jẹ́ pé ìwọ ló ń control kábíyèsí. Wà á máa ṣe bí ìgbà tó jẹ́ pé ọwọ́ ẹ̀ báyìí ni ọkàn kábíyèsí wà, ibi tó bá wù ẹ́ ló fẹ́ ti kábíyèsí sí. Kí ló já mọ́? Because nítorí pé wọ́n fẹ́ nígbà tí Queen Naomi lọ, ṣé yẹn wá sọ fún ẹ pé first wife ni ẹ? Wàá máa pe rẹ ń first wife. Ta ló sọ fún ẹ pé first wife ni ẹ? Kábíyèsí ti sọ fún yín pé àwọn ò divorce ìyàwó àwọn, still yet wàá máa pe rẹ ń first wife. Wọ́n á máa gbé ọ̀pá irọ́, wọ́n á máa gbé tẹ̀lé ẹ kiri lẹ́yìn. Ó sọ̀rọ̀ ẹ di ìyá ọlọ́pàá kalẹ̀. Ẹ̀yin èèyàn lé, kì í ṣe nǹkan kékeré o. Wọ́n ní bàbá yẹn ní orí ẹni yìí tó fẹ́ máa pè orí ẹ le, orí ẹni yìí le. Ó kàn máa fi orí so àpáta lórí ẹ máa fọ́ yúngúnyúngún. Ẹ mọ̀ pé àwọn kan wà tó yẹ pé ẹ lè sa oògùn sí. Orí ìdèpèdànù ni wọ́n ní. Ẹ bá sa oògùn, orí ìwọ tó ń sa oògùn gan ni oògùn yẹn máa padà wá bá. Nítorí wípé kí ni? Nítorí wípé àyànfẹ́ Ọlọ́run ni àwọn ẹni yẹn. Ò ń sáré kiri nítorí pé ò fẹ́ kúrò nínú palace. Ó mọ̀ pé ọwọ́ ti bọ́. It is too late, my sister Mariam. It is too late. You need to go and pack your package. You need to go and pack your clothes. You need to go and pack your shoe. You need to go and pack everything you have in that side palace and go and find a house and move out. Kábíyèsí ní kò sáyè mọ́. Ẹni tí ò bá ti lọ ra lé kókó lọ sí olórí quarters. Kókó lọ sí olórí quarters. Ó dìde, ó bẹ̀rẹ̀ sí sáré kiri. Bàbá ní àwọn fẹ́ dá bride pride yín àbí kí lorúkọ ẹ̀? Bride price. Àwọn fẹ́ dá padà fún yín, owó orí yín tẹ́ ẹ san. Àwọn fẹ́ gba owó orí, àwọn fẹ́ gbà padà nítorí pé ẹ serious. Wọ́n ti ní kẹ́ lọ ralé ẹ lọ. Tèmítọ́pẹ́, olórí Tèmítọ́pẹ́ nìkan náà listen àti olórí Elizabeth. A gbọ́ pé Ashley ralé, bọ̀ a mọ̀ bóyá lóòótọ́ ni àbírọ́, allegedly ni. Ẹ̀yin èèyàn lé, bí àǹtí wa Mariam bó ṣe ń sáré kiri nìyẹn o. Bó ṣe ń sáré kiri nìyẹn o. Wọ́n lọ́dọ̀ babaláwo tó lọ, bàbá ní kí ló dé tó máa ń waste owó ẹ̀? Ẹni tó ń ṣe nǹkan sí orí ẹ̀, orí àpáta ló ní o. Àfi kó jáwọ́. Àfi kó jáwọ́ o. Ẹ̀yin ènìyàn, ẹ mọ̀ pé kábíyèsí ti sọ fún wọn. Gbogbo àwọn family wọn náà pè. Àwọn fẹ́ gba owó orí
padà lọ́wọ́ wọn nítorí pé àwọn nìkan lọ ralé wọn ò ralé. Wọ́n ní gbogbo wọn wá ń sá kàtàkàtà, wọ́n ń sá kètèkètè. Wọ́n náà tí wá ń sáré kiri. Àti ẹ̀ tún gbọ́ pé wọ́n tún lọ sí ọ̀dọ̀ bàbá wa ní Àkúrẹ́. Bàbá wa Dèjì of Àkúrẹ́ wọ́n tún lọ rojọ́. Ẹ mọ̀ pọ́n láìkí kan máa rojọ́. Ẹ̀yin èèyàn lé. Kì í ṣe nǹkan kékeré lọ́rọ̀ yìí o. Nǹkan tí ò yé mi ni pé kí ló dé gangan náà tí wọ́n fẹ́ kúrò ní palace yẹn? Kí ló dé gangan? Number one, kì í ṣe pé bóyá ẹ̀ ń gbádùn kan lọ títí. Fúnra ara yín lẹ̀ ń ṣe gbogbo nǹkan. So kí wá ní big deal? Wọ́n dẹ̀ tún fún yín ní option. Wọ́n ní kẹ́ lọ ra lé. Kí ló dé tẹ̀ fẹ́ ra lé? Kí ló dé tẹ̀ fẹ́ ra lé ẹ̀yin olórí? Especially Ashley, Ronke àti Tobi. Kí ló dé tẹ̀ fẹ́ ra lé? Kí lẹ̀ ń bá kiri? Kí lẹ̀ ń bá kiri tẹ̀ fẹ́ ra lé? Wọ́n ní Kábíyèsí fún wọn ní 7 days. Torí rearrangement láti mú Queen Naomi padà bá. Wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀. Kán kó trash wọn belongings wọn kúrò nínú palace yẹn. Kán jẹ́ kí ìyàwó alálùbáríkà kán jẹ́ kó wọlé. Ẹni tó ń múnú Kábíyèsí dùn kán jẹ́ kó wọlé. Iyì ti pọ̀ jù náà. Kábíyèsí sọ. Wọ́n ní in fact wọ́n ní Kábíyèsí tún ní láti lọ gbé ìyálájé àti 3 yèyé wá ní kán wá bá wọn sọ̀rọ̀. Wọ́n ní gbà tán dé wọ́n ní bí olórí Ronke ṣe dìde nìyẹn ló bá ní wọ́n ń gbowó lọ́wọ́ àwọn. Ṣé wọ́n force ẹ pé kó náwó fáwọn ni? Ṣé wọ́n fi tipátipá tọwọ́ bọ àpò ẹ olórí Ronke pé kó náwó fáwọn? Because I just don't understand ẹ̀yin olórí. Nítorí pé fẹ́fẹ́ Kábíyèsí ẹ bẹ̀rẹ̀ sí bribe. Ilé ayé ẹ̀ máa ti wá bàjẹ́ ìwọ Ọlọ́run. Bóyá ká tiẹ̀ padà sí ayé àtijọ́ tó yẹ pé Kábíyèsí máa ń fi ijó fẹ́ obìnrin. Bóyá nǹkan tá a máa padà sí nì. Torí èmi ò rí ibi tí obìnrin ti ní láti máa ná owó fọkùnrin. Mi ì gbọ́ rí láyé mi. Ọ̀dọ̀ àwọn olórí láti rí. Nítorí ẹ fẹ́ di olórí. Ẹ wá ń bribe, ẹ náwó, ẹ ná fáwọn olóyè, ẹ ná fáwọn tírí yèyé, ẹ ná fún ìyálájé, ẹ ń kówó fún wọn nítorí pé ẹ fẹ́ di olórí. Àìmọye àwọn tó yẹ pé wọ́n ti ṣòfò dànù náà tó yẹ pé wọ́n dolórí, tó yẹ pé wọ́n kàn fi owó wọn ṣòfò dànù ni. Gbogbo àwọn tó yẹ pé wọ́n fẹ́ di olórí ńgbà yẹn tí wọ́n ń kówó fún wọn, tó ń kówó fún wọn, ẹ rí pé wọ́n dolórí báyìí. Bí owó wọn ṣe gbé nìyẹn o. Kí lẹ̀ ń bá kiri ná? Tó yẹ kẹ́ ẹ lọ ra lé síbi tó nice, síbi tó dáa kẹ́ ẹ máa gbádùn ayé yín. Ẹni rárá ẹ fẹ́ kó nu palace. Ẹ wo advice mi ni tí Kábíyèsí bá dá owó orí yín padà. Ìyẹn bride price tí wọ́n san, wọ́n ní àwọn fẹ́ gbà padà. Tí Kábíyèsí bá máa gbà padà, Ọlọ́run má yẹ kẹ́ ẹ lose o. Ẹ yá tètè kẹ́ ẹ gbégbèsè o. Ọ̀rọ̀ tèmi ò ní jù yìí lọ. Gbogbo etí tó ń gbọ́ mi, Ọlọ́run á dáàbò bò yín, Ọlọ́run á wà pẹ̀lú yín o. Etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di, ọwọ́ tẹ́ fi ń tẹ subscribe like kò ní kan ìsàlẹ̀ àpò. Òkè lọ́lá yín á máa lọ. Please share this video, like and subscribe. God bless you all.